Ǹjẹ́ ẹ tó kú dédé wòyí o, ẹ̀yin ènìyàn mi. Ẹ kú ọjọ́ mẹ́ta. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá ti ríra tójọ́ mẹ́ta, ẹ kú àti báyìí náà ni à ń kíra ẹni. Kí ni mo tún gbé dé lónìí? Akínọlá olówe, mo tún gbòwe míì dé. Yorùbá kan tó sọ wípé bíná ò tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Kí ni ìpìlẹ̀ òwe yìí? Kí ni àlàyé rẹ̀? Báwo ni a ti ṣe é lò ó? Àwọn nǹkan kan wà tí a ní láti jẹ́ kó yé wa nígbà tá a bá sọ̀rọ̀ nípa irúfẹ́ òwe yìí. Yorùbá bíná ò tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Kí ni iná ní ṣe pẹ̀lú aṣọ? Kí ni ẹ̀jẹ̀ ní ṣe pẹ̀lú èékánná? Ní ìgbà ayé láéláé, irúfẹ́ kòkòrò kan wà tó jẹ́ pé ó máa ń dà wọ́n láàmú lábúlé dáadáa. Láyé òde òní, ohun tá a lè fi ṣàkàwé rẹ̀ tó lè tètè yá wa ìwé ìwòyí náà ni èyí tí à ń pè ní ìdun, bedbug kọ́ làwọn olóyìnbó ń pè é, ìdun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni iná ti ṣe rí, ṣùgbọ́n ìyàtọ̀ tó wà nínú wọn ni pé iná a máa kéré dáadáa ju ìdun lọ, ṣùgbọ́n ìjọra tí ó wà láàrin wọn tàbí ìjọra wọn náà ni wípé ẹ̀jẹ̀ ni oúnjẹ ìdun, bákan náà ẹ̀jẹ̀ ni oúnjẹ iná tí à ń wí yìí. Iná yìí ó sábà máa ń wà ní orí ẹni tí orí rẹ̀ bá ti kún dáadáa, tí kò tíì gẹ́, tí irun orí rẹ̀ kún. Abẹ́ irun yìí ni àwọn iná yìí ni wọ́n máa ń sá sí, wọ́n á sì máa jẹ ẹni náà ní orí. Tó bá ti wá pọ̀, a máa wà nínú aṣọ, pàápàá tí ó bá jẹ́ pé aṣọ tí ó ti rírí tó ti dọ̀tí dáadáa. Tí èèyàn bá wá wọ irú aṣọ yìí, bí ènìyàn bá ti ń ṣàkíyèsí àwọn iná yìí, bẹ́ẹ̀ ni yóò máa fọwọ́ mu, tó bá ti mú báyìí yóò máa tẹ̀ ní àtẹ̀pa. Tó bá ti ń tẹ̀, ẹ̀jẹ̀ máa jáde sí ibi èékánná tàbí ibi ọwọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ní gbogbo ìgbà tí iná bá ti wà lára aṣọ ènìyàn, téèyàn ti ń sà á láti pa á wípé kó má bàa tún mu ẹ̀jẹ̀ mìíràn, gbogbo ìgbà téèyàn bá ti ń tẹ̀ láti tẹ̀ pa, bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ yóò máa wà níbi èékánná irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Nítorí pé ó kéré gan-an, téèyàn bá tẹ̀ èékánná ọwọ́ kan, èékánná ìka kan la ó fi tẹ̀ mọ́ ọwọ́ mọ́ ìka mìíràn tí a ó fi rí tẹ̀ pa. Kò wá sí bí èèyàn ó ṣe tẹ̀ pa tí ẹ̀jẹ̀ yẹn kò ní wọ ẹ̀jẹ̀ rẹ̀, tí kò ní wọ abẹ́ èékánná. Yorùbá fi máa ń sọ wípé bíná ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Báwo wá la ṣe ń lò ó? Nígbà tí ó wá dàbí ìgbà wípé ìdààmú kan wà ní agbègbè kan, nígbà tó bá dàbí ìgbà wípé ọ̀rọ̀ tí ń lójútu, tó jẹ́ wípé ọ̀rọ̀ tá a rò wípé a ti wójútu sí, tó dàbí pé ó tó gba ibòmíràn yọ, ọ̀rọ̀ tá a rò wípé ó ti kú, ó ti sùn, ó ti rodò lọ mú mi, ṣùgbọ́n tá a tún rí i tó tún jẹ́ pé ó tún dàbí ìgbà wípé a ò tiẹ̀ tí ń mẹ́nu bà á rárá, tó dàbí wípé a ò tiẹ̀ tí ń wá ojútùú sí i rárá. Ìgbà náà ni Yorùbá ni wọ́n máa ń lo òwe yìí. Nígbà tí ọ̀rọ̀ bá dàbí ìgbà pé ó fẹ́ sú ènìyàn pé mo ti gbìyànjú tó jèrè, n ò lè ṣe jù báyìí náà lọ. Yorùbá wí fún irú ẹni bẹ́ẹ̀ pé lámọ̀rin, bíná ò tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Bíná ò tán láṣọ, ẹ̀jẹ̀ kì í tán léèkánná. Mo sọ fún wa wípé irúfẹ́ kòkòrò kan ni à ń pè ní iná. Àwọn tá a bá súnmọ́ àwọn àgbà dáadáa, wọ́n lè tún ṣàlàyé rẹ̀ fún wa. A rí i pé mo ní ẹ̀jẹ̀ ni kòkòrò tá à ń pè ní iná yìí ni ó máa ń mu. Ní gbogbo ìgbà tí èèyàn bá ti lè ń tẹ̀ ní àtẹ̀pa ni ẹ̀jẹ̀ rẹ̀ yóò máa ṣe sí èékánná irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ìyẹn ni pé tí ìṣòro ò bá tí ń tán, èèyàn tí ń gbọdọ̀ sinmi, èèyàn sì gbọdọ̀ máa gbìyànjú láti máa wá ọ̀nà àbáyọ náà ni. Pẹ̀lú gbogbo àlàyé yìí, mo rò pé òwe náà yóò ti yé wa, yóò ti yé èrò wa padà fún ìtumọ̀ tí à ń fún irúfẹ́ òwe yìí látẹ̀yìnwá. Akínọlá Ọlámídé, ọmọ ọba tí ń jẹ́ Àbíóyè, ibi táwọn gé péréte máa ń nù fún tòní. Títí ìgbà míì nǹkan táàtò fi pàdé, ẹ̀yin ò ní kú o, èmi náà ò ní kú. Níre là á sọ̀rọ̀ àtàrí, a mọ̀ gbúrò ara wa síre. Títí ìgbà míì nǹkan, ire o. Please subscribe.